ẹ wo nǹkan tó lọ ṣe fún bàbá yẹn ẹ wọ́n tó ṣe fún bàbá yẹn ó lọ gbẹ́lẹ́dẹ̀ sórí bàbá ní bàbá yẹn pẹ̀lú Akeugbagold ẹlẹ́dẹ̀ gbogbo àwọn péjì wo ṣiṣẹ́ ìṣe lórí péjì yín so that gbogbo àwọn tó ń ránṣẹ́ yẹn wọ́n tóbi inú ayé lóòótọ́ wàláì wọ́n tóbi inú ayé wọn kéré inú ayé ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà lẹ́yìn tí wọn náà bá ń fẹ́ kí ọ̀rọ̀ yìí kó parí wàá ṣe ohun tó ní kó ṣe ni wàá tó dé gbogbo ego tó ń lò yẹn wàá gbé ego yẹn wálẹ̀. ọ̀rọ̀ yìí ti wá kọjá béèyàn ṣe lérò bẹ́ẹ̀ ni ó ti kọjá bí Saheed Shittu fúnra rẹ̀ gan ṣe lérò lọ. ǹjẹ́ Saheed Shittu ti wá kó wàhálà rẹpẹtẹ bá àwọn àna ẹ̀ báyìí látàrí gbogbo ọ̀rọ̀ èébú tí wọ́n ní ó bú àwọn àgbàfà àti àwọn tó competition against ẹ̀. kí ló yẹ kí Saheed Shittu ṣe tí ò tí ì ṣe? àwọn ìrìn wo ló yẹ kó rìn tí ò tí ì rìn? Okanlomo nínú fọ́nrán yìí nínú fọ́nrán tẹ máa rí ti máa fi hàn yín ó jẹ́ kó yé wa nípa gbogbo àwọn ọ̀rọ̀ Saheed Shittu bó ṣe ń lọ pẹ̀lú àwọn àgbàfà bíi baba Akeugbagold, baba Muyideen Bello àti àwọn petitioners tó kù, pàápàá lórí bó ṣe fi àwọn àna ẹ̀ wọ́lẹ̀ lágọ̀ọ́ ọlọ́pàá táwọn yẹn ń ṣe wàhálà kiri tán lọ ń dáwọ́ ọlọ́pàá lọ́tún lósì pé kójú má bàa tì wọ́n. báwo ló ṣe wá rí báyìí? ẹ jẹ́ á gbọ́. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Okanlomo yìí ó sọ bí àfáà Saheed Shittu ó ṣe dójú ti bàbá ìyàwó ẹ̀ àti àwọn àna ẹ̀ lápapọ̀ lórí ọ̀rọ̀ pé wọ́n jẹ́ ṣọtí fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ já gbọ́ gbogbo èyí tí Okanlomo sọ lórí ọ̀rọ̀ yìí, ẹ já gbọ́ délẹ̀, ẹ já jọ wo fọ́nrán yìí. tẹ́ bá wá rí bí wọ́n ṣe wá ńlá láṣẹ ara wọn níwájú station odindi àáfà àgbà ìmọ̀ọ́mù odidi àáfà àgbà ìmọ̀ọ́mù ọkọ ọmọ ẹ wá ń kó ẹ sí wàhálà ní station wọ́n wá ń wá owó kiri Ọlọ́run má fàdánwò orí ẹ̀kàn mi pé àwọn fámìlì ìyàwó mi wá kó sí wàhálà tó wá padà wá dùn mí ni pé mi wà á rí fámìlì Saheed kankan tó yọjú. gbogbo àwọn tó wá jẹ́ lọ́rọ̀ àwọn tó ń pariwo máa lè ṣó ìjáyà ní gbogbo wọn lè yọjú sí station gbá tí wọ́n rí pé kì í nífẹ̀ẹ́ boomerang wọn lè yọjú sí station. wàláì Àjàlá ló wá ń sáré kiri bó ṣe ń lọ ló ń bọ̀ bẹ́ẹ̀ ni mo ní kámẹ́rà ń tẹ̀lé kiri ni kò mọ kámẹ́rà ń tẹ̀lé òun wọ́n kò kún ṣe inú station lélẹ̀ ìta station ní ojú títì ní kámẹ́rà ń tẹ̀lé kiri ni náà ń wá owó kiri bẹ́ẹ̀ ni bí ìyàwó Saheed ṣe gba báyìí ọ̀yìn Àjàlá máa gba báyìí ìyá ìyàwó ẹ̀ máa gba báyìí náà ń wá owó kiri ní station. àwọn tó wá ń pẹ̀lú àwọn láàlùsùn náà pé kọ́ máa fún yàn ní bribe ẹ wá wo Àjàlá bó ṣe ń kawó lójú títì owó ọlọ́pàá tán dídí wa kó fún wa lọ́nkó la ilaha illallah muhammadu rasulullah. ẹ jẹ́ kí n fi hàn yín ó kọ́ dùgbé mi ráyè lo kámẹ́rà yẹn ṣùgbọ́n ẹ jẹ́ kí n fi hàn yín mo bọ̀ ẹ jẹ́ n fi hàn yín kẹ́ lè wò ẹ jẹ́ kí n gbé sí bá kámẹ́rà kí n fi hàn yín kẹ́ lè wò dáadáa kẹ́ lè gbádùn ẹ̀ ṣé àwọn èèyàn lè rí báyìí ṣá. Àjàlá ló jókòó yẹn o ẹ ti rí Àjàlá ló jókòó yẹn o ẹ máa wá wò ń sìn yìí o Àjàlá ló jókòó yẹn o ẹ máa wá bó ṣe ń lágbàṣe ara wọn nítorí owó ẹ bó ṣe ń lágbàṣe Àjàlá ló jókòó yẹn o. ọlọ́mọ ẹ̀ kí àdánwò Àjàlá nìyẹn o ẹ máa wò ní máa lágbàṣe ara wọn sìn ẹ rí gbà òun ló ń kọ́ọ̀lù lọ yẹn o ìgbà tó ń pè Saheed nìyẹn o ìgbà tó ń pè nìyẹn o tó ń lálàṣe tó ń retí ẹ̀ tí ó lè yọjú òun nìyẹn o òun ló ń lálàṣẹ bó ṣe ń lálàṣẹ àwọn fámìlì ìyàwó ẹ máa wá wòran o tó ń wá owó kiri ìyá ìyàwó ẹ nìyẹn o Kàfáyá nìyẹn o Kàfáyá lè rí yẹn ló lò jáàbù black yẹn o Kàfáyá nìyẹn o owó náà ń wá kiri yẹn o Àjàlá nìyẹn o ẹ̀dí Àjàlá owó ni wọ́n wá kiri yẹn o ẹ máa rí nsìn POS náà lọ yẹn lọ ń gbowó Kàfáyá nìyẹn o wọ́n wá ń lálàṣẹ ara wọn ní station. láhìláhì Ọlọ́run má jẹ́ kí n fi ọmọ fún ọkọ tó mọ̀ máa dà mí láàmú báyìí. Kàfáyá ló lọ yẹn Kàfáyá nìyẹn o Kàfáyá ìyàwó Saheed nìyẹn o Kàfáyá ẹwà Àjàlá ẹ máa wo owó ló ń wá kiri yẹn o
ẹ máa wo owó ló kó dání yẹn o, owó ló kó dání yẹn ló lọ gbà ní ẹ̀rí ẹ bó ṣe ń kawó láàrin títì láàhìlá ìlàlá ìwò owó ló ń káàkiri láàrin títì yẹn o, owó ló ń kà láàrin títì yẹn o. Ó dùn pé mi ráyè lo áàpù mi. Ẹ ti rí owó ló kó dání yẹn, àjàlá nìyẹn o, àjàlá nìyẹn, owó ló kó dání ló ń kà láàrin títì yẹn o. Owó ló ń kó dání ló ń kà láàrin títì yẹn, àjàlá nìyẹn o. Ẹ wò òun nìyẹn o, ṣe ti rí owó ló kó dání tó ń kawó láàrin títì, POS náà ti ń bọ̀ yẹn o. Ẹ wá bẹ̀ pé owó kí náà lọ gbà yìí, owó tó fẹ́ fi béèlì tó fẹ́ lọ fi ṣe sẹ́tù nìyẹn, owó tó fẹ́ fi sẹ́tù ní o. Ẹ máa rí kàfàyà náà ẹ wò àwọn ló wà lẹ́gbẹ̀ẹ́ títì yẹn o, ẹ ti àwọn ló wà lẹ́gbẹ̀ẹ́ títì yẹn o. Eléyìí lágbára o, eléyìí lágbára. Ó gbẹnu tán. Máa ṣe ni wípé ọlọ́mọ yẹ kí àdánwò kò dé bá wa kí wàhálà dé bá wa. Ọlọ́run má jẹ́ kí ọmọ wa àti ọkọ ọmọ wa àti ìyàwó ọmọ wa, Ọlọ́run má yẹ kó sún wa délé ẹjọ́, má yẹ kó sún wa dé station. Mọ tó fa gbogbo wa láti ṣẹlẹ̀ sí wọn yìí màá sọ fún yín. Ṣé mo tó sọ tó fa gbogbo wa láti ṣẹlẹ̀ sí wọn yìí ni wípé nígbà tí wọ́n mú Saheed Shittu, Amiru Ajala ní ṣọtí ẹ̀, Amiru Ajala òun ló jẹ ṣọtí fún Saheed Shittu. Ìyẹn ọkọ àná ẹ̀ ní o, bàbá ìyàwó ló ṣe ṣọtí fún ọkọ ọmọ ẹ̀ ní station. Dájúdájú ọ̀daràn lẹ fọmọ fún, ọ̀daràn lẹ fi ọmọ fún. Òun ló wá ṣe ṣọtí ẹ̀. Ọjọ́ tó wá ní kí Saheed yọjú sí station tó fẹ́ gbẹ́jọ́ lọ court, Saheed ò wá yọjú. Náà fi mú Àjàlá mọ́lẹ̀. Tí ìgbà tó ń sáré kiri yìí, wọ́n fún ní partial bail. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá, àwọn lọ́ọ̀yà àwọn wà nínú ilé, àwọn náà ń bá wọn negotiate, náà fi ní pé náà fi ń wá owó kiri. Náà fi ń sáré kiri, náà ń wá owó kiri. Ẹ jẹ́ wá sòótọ́ ọ̀rọ̀ fún yín, kò wá sí nǹkan tó wá fa eré tó ń sáré kiri yìí o. Tí Saheed ò bá ti yọjú, ibi tẹ́jọ́ dé dúró báyìí o, níbi tí ẹjọ́ dé dúró báyìí o, tí Saheed ò bá ti yọjú sí station, ẹ gbàgbé ìnísọ̀rọ̀ tó máa padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn, kí ikú máa gbọ́hùn. Kò jẹ́ bó ti jẹ́, ibo lọ̀rọ̀ yìí máa padà já sí o. Òun ni a ṣe ń béèrè láti bẹ̀rẹ̀ pé kí ló yẹ kí Saheed Shittu ṣe tí ò tíì ṣe kí ọ̀rọ̀ yìí lè lójú tù ú. Drop comment yín lórí ọ̀rọ̀ yìí. Remember to like, share and follow us. Thanks for watching.